gbogbo èèyàn ọmọ Nàìjíríà tẹ́ wò wá ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa Sanwó-Olú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ Èkó kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó gbogbo àwọn táwọn mọ̀ ní alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí pàápàá ààrẹ wa tuntun bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, the Commissioner of Police, the Inspector General of Police, ẹni tó jẹ́ Anthony General nílùú Èkó ń bí nípínlẹ̀ Èkó ń bí ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ yìí ó ṣe pàtàkì gan o tó yí òwe Yorùbá kan sọ pé kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ lọ láláì jìyà ẹ wo ilé ìjọsìn ìṣẹ̀lẹ̀kan rè bá mi jẹ́ kí wọ́n rí àdírẹ́sì yẹn Over Commerce Parish District B Headquarter Mojid Adekunle Street Iranla Ilong Ado Ajah Lekki nílùú Èkó ibẹ̀ la gbé wà yìí o níbi tí ìṣẹ̀lẹ̀ kan tí ò dùn mọ́ nínú tó gbé ti ṣẹ̀ ní bí ìjẹta àbí ọjọ́ wo ló ṣẹlẹ̀ ọjọ́ wo ló ṣẹlẹ̀ Friday ọjọ́ Thursday mọ́júmọ́ Friday wọ́n ní arákùnrin kan wà Haúsá ni torúkọ rẹ̀ jẹ́ Dogo wọ́n ní Dogo jẹ́ èèyàn kan tó jáfáfá nínú iṣẹ́ kò sí ẹni tí ò mọ Dogo ní gbogbo àdúgbò yìí tí wọ́n bá ń sọ nípa pé kéèyàn ṣiṣẹ́ kó àìjà kó lókun kó lágbára wọ́n ní ọ̀kan pàtàkì ní Dogo jẹ́ ṣàdédé ní nǹkan bí aago kan òru ni wọ́n ní alàgbà àjọ chọ́ọ̀chì tá a wà yìí kí lorúkọ pásítọ̀ yẹn. So olùṣọ́ chọ́ọ̀chì yìí wọ́n fi gbogbo fọ́tò ẹ̀ hàn yín wọ́n ní ló bá ránṣẹ́ pé Dogo láago kan òru pé kí ó wá bá òun gbẹ́sọ̀kàwé gbogbo èrò ọkàn rẹ̀ ni pé bóyá Dogo tóun ránṣẹ́ pé kò ní sọ fún ìyàwó kò ní sọ fọ́mọ ẹ mọ kẹ́kọ̀ọ́ o ọpẹ́lọpẹ́ pé Dogo jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ mọ̀ ló jẹ́ kí àṣírí padà tú báyìí ní kúkúrú èdè ńgbà tílẹ̀ ó mọ̀ ṣé ẹ mọ̀ pé sọ́kàwé náà ní ká wá ṣe nígbà tílẹ̀ ó fi mọ́ ẹ mọ̀ rọ́bẹ̀ yẹn o nígbà tílẹ̀ ó fi mọ́ àwọn ìyàwó àtọmọ wọn bẹ̀rẹ̀ sí wá Dogo wọn ò rí náà bẹ̀rẹ̀ wípé àbọ̀ ló ṣe jẹ́ wọ́n wá jẹ́ oyé wọn wípé Dogo ló rán olùṣọ́ ìjọ yìí olùṣọ́ Over Commerce Parish CCC ní Iranla Street ní Ilong Ado Ajah Lekki lẹ́kọ̀ọ́ ibẹ̀ la gbé wà yìí wọ́n ní olùṣọ́ yẹn ló ránṣẹ́ pé Dogo lẹ́yìn nǹkan bíi aago 12 lálẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa bí wọ́n ṣe wá Dogo débí nìyẹn o nígbà tí wọ́n wá Dogo débí wọ́n ní pásítọ̀ sọ pé Dogo sínú chọ́ọ̀chì nígbà tó máa padà wá lẹ́ẹ̀kẹta tóun náà wá rí i pé John pé nǹkan yìí ti ń lágbára kódà wọ́n ní gbogbo àwọn ọmọ ìjọ wọ́n níbi tí wọ́n jókòó sí rè ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ máa gbọ́ wa o wọ́n láwọn ọmọ ìjọ pé ibi tí wọ́n jókòó sí rè tí wọn ò sọ nǹkan kan rárá nígbà tó wá rí i pé ó ti fẹ́ ju iṣu àtàyè èèyàn náà ní òótọ́ ni àwọn làwọn ránṣẹ́ pé Dogo ṣùgbọ́n Dogo ti kó sí sọ́kàwé ó sì ti kú òkú Dogo dà wọ́n lólùṣọ́ sọ pé òkú Dogo wọ́n ti gbé lọ mọ́ṣúárì ẹ ṣe lè gbé lọ mọ́ṣúárì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ àdúgbò yìí all the youths in this area we really appreciate your effort. àwọn ẹ̀dọ́ yẹn wọ́n gbé ìgbésẹ̀ tó pọ̀ àwọn ló sọ pé láyé àwọn ò ní gbà níbi tó kú Dogo bá gbé wà àwọn gbọ́dọ̀ rí ẹja àjọ wọn ká lọ. ẹ wo sọ́kàwé yìí o wọ́n ní ó sọ wípé sọ́kàwé yìí ibẹ̀ ni Dogo kú sí abẹ́ẹ̀kọ́ dọ́gbàwé tó ní kọ́ bẹ̀rẹ̀ ẹ wo sọ́kàwé tẹ́rì kódà bí ọmọ ọdún méje bá wọn bẹ̀ orí òyìn sókè ṣe é tiri lẹ́yìn tó túbọ̀ sí pé kò sí kankan ẹ kíkiri yẹn bọ̀ ṣe é tiri o sọ́kàwé yẹn rèé o irú ikú tó pa Dogo òun ni ò wáyé èèyàn ṣùgbọ́n ń tá àkọ́rí ní pé ńgbà tó bẹ̀ sí da pásítọ̀ láàmú ẹ má bọ̀ ẹja lọ nígbà bẹ̀ sí da pásítọ̀ láàmú ẹ má bọ̀ ẹ bọ̀ láti rókù Dogo ṣáàṣì yẹn láwà tí ó bá ń gbé gbogbo àyíká bá ń gbé àwọn àyíká rẹ̀. One person to follow it. Everybody will come, but those only one for this day. Hello? Yes, sir. Òun rẹ̀ o. Ṣé ẹ ti rí church òun rẹ̀ o? Wọ́n ń jẹ́ wa wípé kò sí fẹ́ǹsì gan nínú church yìí tẹ́lẹ̀. Iwájú ìta yẹn there is no fence there before. Kò dẹ̀ ń ṣe pásítọ̀ olùṣọ́ yìí náà kàn gbé wá sínú ìjọ yìí. Nígbà tó dé ló mọ fẹ́ǹsì yẹn lókè nítorí iṣẹ́ ibi tó fẹ́ máa ṣe. Ẹ wò ó. Kódà wọ́n ní shrine wà ojúbọ
ebi tí wọ́n tẹ́ Dogo sí rèé tó ti rókù ẹ̀ ìyàrá yẹn rẹ̀ wọ́n fi fọ́tò Dogo gangan hàn fọ́tò rẹ̀ fọ́tò Dogo ó wà nígbà tí wọ́n rí òkú ẹ̀ gbogbo ẹ̀ lẹ́rìí o gbogbo rẹ̀ pátá ni wọ́n fi hàn nísìn kẹ́bàámọ̀ yìí pé àwọn èèyàn ayé burú gan ayé burú kí ni Dogo ò bá ṣe fún olùṣọ́ yìí kó tó wò wípé ṣe ni kó wọ́n pa á sì rí i pé gẹ́gẹ́ bí ohun tó sọ wọ́n jọ yẹ wa pé nínú ìjọ tá a wà yìí gangan wọ́n ní wọ́n tún ní strength pé wọ́n ní ojúbọ wọ́n ní ojúbọ o bá ń yẹ kí ni yẹn wò kíákíá samadi ó dáa ẹ má bínú o mo fẹ́ fi fọ́tò rẹ̀ hàn yín ni o wọ́n fi fọ́tò Dogo hàn yín màá dà fi ti pásítọ̀ yẹn gangan wọ́n fi hàn yín gbogbo ẹ̀ pátá láì fún gbogbo ẹ̀ láàrin ìsìn wọ́n náà bá ń gbé kí ni yẹn sórí ẹ̀ ní sọ́ọ́rí dáadáa ẹni sùúrù o ẹ̀rí ẹ wo pásítọ̀ tó pa Dogo lẹ́wọ̀ yìí òun ló pa o kò sọ́nà wọn ni wọ́n fi ṣe àti lójú ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n yarí tí wọ́n ní sẹ́ẹ̀ lá jẹun wò dáadáa tí wọ́n ní sẹ́ẹ̀ lá ẹgbà táwọn ọ̀dọ́ yarí yìí sẹ́ẹ̀ ní nígbà tó ká dúró yìí aláàfẹ́ kọ́bí tó kù lóko tó wà kókó ní pé wọ́n bá nínú ìyàrá táwọn wọ́n bá fi òkú tó wà nínú ìyàrá yóò wà lọ́dọ̀ yóò wà lọ́dọ̀ mọ́bọ̀ ṣe rí o pásítọ̀ wúlé o olùsọ́ tó pa Dogo òun òun òyìn níbi ayé ìlú ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ní ìlú ọ̀pọ̀sọ̀ fún àwọn kan sì dá láàrin wọn ṣùgbọ́n àwọn kan ti bá ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run lọ kí ni Dogo ò bá ṣe kí ni tí ò bá ṣe ṣe ti mo fẹ́ ní dáadáa ní o ìmọ̀ gbàgbé lórí ìmọ̀ gbàgbé lórí àyàgbá náà ló ṣe lọ ṣe ti ní o lẹ́yìn náà wà ní àgbá nílùú Èkó ìgbẹ̀rún àdúrà lónìí o gómìnà wa nípìnlẹ̀ Èkó gómìnà wa Sanwó-Olú Babájídé Sanwó-Olú ẹ̀dá pẹ̀lú bá sọ̀rọ̀ ìní kíákíá justice for Dogo wọ́n bọ̀ òkú Dogo tí wọ́n pa wọ́n kò kú tiẹ̀ náà ní báyìí nìsín tún rí ní fọ́tò Dogo níbi tó gbé tẹ́ sí ayé mọ̀ burú ayé lé o ayé lé wọ́n fi fọ́tò Dogo hàn yín ńdà táwọn bí Dogo ni àwọn tó pàṣẹ rẹ o inú yàrá tó pàṣẹ rẹ náà Dogo lè mú ọ̀yà o ṣe ti rí Dogo òun lè mú ọ̀yà Dogo lè mú ọ̀yà o Dogo lè mú ọ̀yà báwo fi Dogo ọ̀rẹ́ ẹ̀kọ́ sí lóòótọ́ ọ̀sán mi Dogo ṣùgbọ́n Dogo ìṣe Nàìjíríà ọmọ bíbí Nàìjíríà ni kí ni Dogo ò bá ṣe fún pásítọ̀ yìí kókó ní pé ìkúrò tó sí ẹ̀dàbọ̀ aṣọ funfun tí wọ́n fi kẹ́ Dogo sí wọ́n náà aṣọ funfun àwọn lẹ́yìn ìgbà tí ibi tí wọ́n gbé pásítọ̀ bá sá lọ rè kọ́wọ́ tó tẹ̀ Ọlọ́run ló mọ ohun tó fi fọ́ bí ṣàkiri Ọlọ́run ló mọ ohun tó fi fọ́ o ẹwọ nǹkan ibi tó gbé bá sá lọ rè kòtò tá à ń wò yìí gan sóríṣiríṣi àwọn nǹkan ò ní síbẹ̀ báyìí ẹ̀rí ìkòkò dúdú kan nìyẹn ìkòkò kan nìyẹn nínú chọ́ọ̀chì ṣẹ́ẹ̀tìrí ẹ̀tìrápẹ́ oríṣiríṣi àwọn nǹkan pọ̀ nínú igbó tó ṣẹ́ẹ̀tìrí o ṣẹ́ẹ̀tìrí ibẹ̀ lágbẹ́wà yìí o ẹ̀yin náà wo nǹkan o ẹ̀ńgbà tó wá sá lọ làwọn bọ́ìsì àdúgbò làwọn náà bẹ́lẹ̀ pé ò níbi kankan lọ gan ti mú nìyẹn ló jẹ́ ká rí fọ́tò ẹ̀ fi hàn ẹ bá ń fi gbogbo bẹ̀ hàn ẹ bá ń fi hàn ẹ̀yin ọmọ Nàìjíríà máa bá ṣẹ́ ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà máa bá mi ṣẹ́ ẹ̀ ṣàtìrí ẹ wo nǹkan o ṣàyẹ̀wò yìí gan odò tó wà ń bí tó bá jùlọ síbẹ̀ wọn ò lè rí èèyàn mọ́
gbogbo bí tá rí wọ́n ní òsì fẹ́ǹsì ń bẹ̀ tẹ́lẹ̀ kò sí fẹ́ǹsì kankan bímọ tẹ́lẹ̀ láti ọjọ́ tá a ti parí ètò ẹ bá bọ̀ ẹ já lọ ní chọ́ọ̀chì mo fẹ́ wọnú chọ́ọ̀chì ẹ wo nǹkan o torí wọ́n sì bá òyìn sọ̀rọ̀ àwọn èèyàn sì bá mi sọ̀rọ̀ bó ṣe jẹ́ ó kàn fi hàn mí díẹ̀ náà ẹ já wọnú chọ́ọ̀chì ẹ bá bọ̀ ayọ̀ ẹ mọ̀ bóyá ṣáàtì rí o wọ́n tiẹ̀ lójúbọ wà ń bí ẹ rí àwọn tí wọ́n ń bí àwọn ló dáràn sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń bí ni bá ń gbé òkè yẹn náà ẹ bá ń gbé òkè yẹn àwọn tí wọ́n ń bí ló dáràn sí ṣọ́ọ̀ṣì ṣe rí nǹkan o ọlọ́run ló mọ iye jàǹbá tó ti ṣe láàrin ẹ wo nǹkan o ẹ̀gbẹ́ la gbé wà yìí o ṣe ń rí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ wa ó lágbára o ẹ wo inú chọ́ọ̀chì ọ̀hún rèé o àwọn tí ń bí àwọn ló fara kí ìpẹ́ láyé ṣe rí nǹkan o wọ́n ní tẹ́ bá rí àwọn ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ tí pásítọ̀ yìí ń gùn wọ́n ní ẹ̀yin náà rí ẹ wò wípé sójíṣẹ́ ọlọ́run ló ń gurú nǹkan tó le tó léyìí òjíṣẹ́ ọlọ́run lè gùn kí iṣẹ́ kan kì í ṣe méjì gẹ́gẹ́ bí o tó sọ fún wa ẹ jẹ́ n bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ báwo làwọn èèyàn ṣe bá a sọ̀rọ̀ sí ẹ jẹ́ n bá wọn sọ̀rọ̀ bá a fẹ́ lè sí rẹ́kọ́dì ọ́díò ọjà. Audio. Gbogbo ya. Àwọn èèyàn tó bá mi sọ̀rọ̀. Cameroon ọmọ ẹ̀dá gbogbo ẹ̀ pátálẹ̀ padà gbọ́ lóòótọ́ tí mo wà live go to the now this guy get this phone. Let me video it. Wait, now let me put it in the audio. Put on for audio. Huh? No, don't worry. I want to interview something. Yes, Hold it. You know how to do it. Let me do it. I want to put it inside in offline mode. No, call him. Okay, you want to put your phone for flight mode. Flight mode. Okay. Hey! Inú ìjọ ọ̀hún la gbé wà yìí. Ẹ rí pé ó lágbára púpọ̀. Kì í ṣe gbogbo èèyàn tó ń sọ pé òun ni bákàbákà gbogbo rẹ̀. I want audio now. Not like this. Okay. Abẹ́bẹ́ ti ó yá ṣe rí nǹkan o ẹ̀yin náà ń rí ilé ọlọ́run yẹn rèé o ṣe rí o ẹ wò ó chọ́ọ̀chì tí olùṣọ́ gbogbo ṣùgbọ́n bá a ti ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n nígbà tí wọ́n máa pa Dógó gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ wọ́n ní kò so wọ́n nígbà tán rò kú ẹ̀ wọ́n ní orí ẹ̀ àmì ojú wọ́n ní nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n náà rí ń bẹ̀ mọ́ so nǹkan ọmọkùnrin rẹ̀ gbogbo rẹ̀ ò sí ń bẹ̀ mọ́ ó yá are you the one? No, this one. Ó yá come my brother ẹ jẹ́ ká morúkọ yín. Ṣeun lórúkọ mi. Ṣeun kí ni? Mojid bóòlù ẹ̀yin ṣe jẹ́ ládùúgbò yìí. Jẹ́ bí ọmọ àbúrò landlord kan ládùúgbò yìí. Bí àbúrò landlord kan ládùúgbò yìí. Ó jẹ́ bí mo jẹ́ ládùúgbò yìí. So Dógó jẹ́ ẹni tí ó máa ń bá wa ṣiṣẹ́. Ní ilé ọ̀dọ̀ wa. So gbà tí mo bọ́ta ni mo gbọ́ pé Dógó wọ́n ní Dógó kú. Ló sì ṣiṣẹ́ ní ilé ọ̀dọ̀ wa ní ọjọ́ méjì tí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀. Ọjọ́ Wednesday. So mo wá níbo ni ó ti ṣẹlẹ̀ wọ́n ní nínú church ṣẹlẹ̀ tó wà ní ẹ̀gbẹ́lé bá bọ́ta mo ṣàwò pé èrò wà níwájú ilé Dógó mo wá lọ síbẹ̀ mo ṣáà bá àwọn brọ́dà ẹ̀ ń bẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní Dógó kú ní síbò wọ́n sọ pé ṣé ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní aago kan òru ni wọ́n pè kó wá ṣiṣẹ́ fún wọn lóru wọ́n wá sí inú ṣẹlẹ̀ wọ́n wá bá àwọn tó wà ń bẹ̀ mo ṣáà bá àwọn bíi mẹ́jọ wọ́n jókòó sí ẹnu ọ̀nà ń tà nínú ẹ̀jọ́ kí ló ṣẹlẹ̀ ń bí pé báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n á ní wọ́n ti kọ́kọ́ dáhùn mo ṣáà bọ́ta lọ padà wọ́n á lọ bá àwọn èèyàn pé kí ni ìgbésẹ̀ tí ẹ ti gbé wọ́n náà wọ́n ti pe àwọn èèyàn wọn pé wọ́n sọ pé kí wọ́n ní sùúrù pé àwọn ń bọ̀ so wọ́n á tún padà sí inú ìṣẹ̀lẹ̀ mo wá bá wọn pé kọ́ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ èèyàn kan wá dìde dúró nù wá ṣàlàyé pé àwọn gbéṣẹ́ fún láti bíi ọjọ́ mẹ́ta
pé kó bá wọn ṣe sọ́kàwé mo ní sọ́kàwé náà dà mo fẹ́ rí sọ́kàwé náà wọ́n wá mú mi wá síbi sọ́kàwé àwa mú igi àti ìbọnú sọ́kàwé a rí pé omi tó wà nínú sọ́kàwé náà kò sí gbẹ̀ǹbẹ̀ gan bọ̀ omi tó wà ń bẹ̀ gan kò dórúnkún ẹ wá ṣe máa sọ fún mi pé ibi ni Dogo kú sí ikú wo ló pa tó fi kú síbi ta ló wà ń bẹ̀ wọ́n ní àwọn ń ṣe ìsọjí lóru ló wọlé àwọn mọ̀gbà tó wọlé mọ̀gbà tó wọlé lóru tó wá fẹ́ ṣiṣẹ́ fún yín wọ́n á tún ní nínú ọ̀rọ̀ wọn ní ẹ̀kan dúró tì nínú àwọn ó dúró tì níbi tó ti ń ṣe sọ́kàwé ẹni òun wádà wọ́n ní wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital pé yẹn náà ó ṣeéṣe wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital. ẹ jọ̀ọ́ please. tí wọ́n bá rọ̀ṣẹ̀ lọ sí hospital kí ló dé tí wọ́n ṣe rọ̀ṣì àwọn méjèèjì lọ sí hospital from hospital tó bá confirm pé Dogo ti kú from hospital wọ́n á transfer lọ sí mọ́ṣúárì wọ́n á ní mo á bí wọ́n pé òkú ẹ̀dá wọ́n ní ṣáà ń gbọ̀n lóhùn wọ́n á ní ó wà nínú ilé mo ní nínú ilé ń bo wọ́n ní lẹ́ńkùlé mo ní mo fẹ́ rí wọ́n ṣàṣe mú mi wá sí ìkùlé nìyẹn. àti mo dẹ́kùlé tán sílẹ̀kùn mo bá aṣọ funfun tí wọ́n fi bò ó aṣọ funfun méjì ni wọ́n fi bò ó mi ò lè sọ̀rọ̀ mọ́ wọn á padà síta ẹ̀jẹ̀ ń rọ̀ṣì ní gbogbo imú ẹ̀ mọ́ ojú ẹ̀ mọ́ lọ síbi lẹ́yìn tó túnbọ̀ sí pé gbígbà kí wọ́n gbà pa wọ́n lùyàn pa ẹ̀jẹ̀ ń rọ̀ṣì ní láti imú jáde títí débi ojú títí débi etí títí débi ẹnu títà wọn á padà síta àwọn èèyàn wa gbọ́ pé Dogo wà ní inú church wọ́n ṣe fara ya nìyẹn òpẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba gbogbo nǹkan jẹ́ bàtàṣà máa gbọ́ wọn ni wọ́n ti gba ìlé sá lọ. báwo lẹ wá ṣe rí pásítọ̀ bó lẹ ṣe rí mú. inú ilé kan lẹ́kùlé ni wọ́n sáwọ̀ wọn náà wà ní tọ́lẹ̀tì nínú ilé aṣáàtúndé bẹ̀ gbóná wà bí wọ́n aṣí gbogbo lẹ̀kùn nílé àárí wọn gbó ni wọ́n wọ̀ wọ́n ní inú tọ́lẹ̀tì lọ́wọ́ aṣínú tọ́lẹ̀tì àbá wọn àwọn wá dà wọ́n ti wá fọ́ sílì ilé onílé wọ́n fọ́ sílì wọ́n gbàbẹ̀ wọlé wọ́n lọ sá sínú sílì lókè ilé onílé. ṣé èèyàn gbénu lé yẹn ni. èèyàn gbé mbẹ wọ́n sáré wọlé wọ́n sáwọ́ lórí kọ́lóbìnrin kọ́ ló ń gbénu ilé ọkọ̀ òsínlẹ̀ so wọ́n ṣàfọ́ sílì onísílì wọ́n gbàbẹ̀ wọ́n lọ sá sínú sílì lórí pé àwọn ọ̀dọ́ àdúgbò kan tó wá kan tó wá wọn kàn bẹ̀ wọ́n fi mú padà wá church. wọ́n padà wá sí church. ó lágbára nígbà tí àṣàwọn ọmọ Dogo rè àwọn ọmọ rẹ ẹjẹ ń wojú àwọn ọmọ Dogo ó lágbára o. àwọn ọmọ Dogo rè àwọn èèyàn mi wo la tún fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí ni orúkọ tí. orúkọ mi ni Àjànàkú Olúwaṣẹ́gun Adémọ́lá. mi ò gbọ́. Àjànàkú Olúwaṣẹ́gun Adémọ́lá. ìgbà tí information reach wa pé Dogo kú àwa try láti wá báwọn èèyàn níbi iwájú ilé Mr. Pechukwu bẹ̀rẹ̀ mo wá rí Danjuma mo wá bí Dogo lè ṣe Dogo ó ní nàṣó ìjọsìn ẹ̀ pé báwọn ṣe gbọ́ nìyẹn pé Dogo kú mo ní irú ikú wo ó wá ní pé ó kú sí sẹ̀lẹ̀ tó ń bẹ lọ́nà bá dúró yẹn lèmi ti rò pé ó sọ pé ó kú sí ó wá níbi Celestial Church nínú bíbà àdéhùn láti pé ká wá wo ibi tó kú sí bàtà máa dé ibi ìbàyí àbá wọn tó ti ṣe program wọn jókòó wọn wọ white garment àwa ní ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n ní Dogo kú kí ló pa wọn sọ̀rọ̀ àlẹ́ jáde àwa lọ bá àwọn èèyàn pé bọ̀ Dogo tán sọ pé kú ìkílé yẹn wá ń ṣe ń bẹ̀ yẹn ẹ máa lọ sínú chọ́ọ̀chì gan wọn ni wọ́n sọ pé ó ń bẹ ní mọ́ṣúárì pé ọ̀tí tán bá gbókù ẹ̀ dé bí ó kú lóòótọ́ àbí kò kú. wọ́n fẹ́ fi yẹn discharge wọn. ìgbà yẹn làwọn tó máa mọ̀ ẹ́ pé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé. létà ìgbà táwa padà wá bá wọn pé kán fún wa ní explanation ikú tó pa Dogo wọn wá ìkànnì wọn dìde wọn láti máa sọ pé sọ́kàwé tó wá bá wọn kó ní pé ìjẹta làwọn ti gbéṣẹ́ fún pé but ìgbà tó wá máa wá ní alẹ́ Thursday yẹn wípé àwọn ṣe program láago kan ó dẹ̀ wọlé àwa bí wọ́n pé báwo lèèyàn ṣe máa wá bá yín ṣiṣẹ́ láago kan tẹ́ ẹ̀ nímọ̀ tó bá jáwọn olè ló wá bá yín kọ́ ṣẹ́ ẹ̀ ní ìyẹn ṣàṣọ pé káwá wo sọ́kàwé yẹn mo ní kí ló wọn ló fẹ́ bá wọn kó gbẹ wọn tún fi chimba hàn pé mi wá mú igi bá ṣe fi gi wọ́n yẹn mo ti gi bọ̀ mo ní gbogbo sọ́kàwé ìgò tó 5 feet Dogo is higher more than 5 feet oníṣòwò ibùn tí Dogo gan bá wọnú sọ́kàwé orí ẹ̀ tó máa yọ síta òkè báwo ló ṣe jẹ́ wọ́n ní ládà tó dúró lé lórí ló yẹ òkè ìgbà tó yẹ ńkọ́ ṣó ṣubú sínú sọ́kàwé ni ó ní ibùn ká wo ẹni chain yìí ẹni tó ń tẹ̀ láti rescue Dogo chain ẹ̀ lélẹ̀ kí ló wá ṣe kí ní slap sọ́kàwé ó ya bo Dogo ni ẹnìyẹn ò lè sọ̀rọ̀ mọ́ nígbà tí question pọ̀ ó dá níbo ni òkú Dogo wà ó ní kàtà lọ ìgbà tó máa ṣínú yàrá ẹ̀ ó jẹ́ ìjọlójú pé ẹ̀ tán ló wà ní mọ́ṣúárì àtúbánú lé nínú yàrá wọ́n dẹ̀ daṣọ bò ó lé táwọn fámìlì ẹ̀ rò pé mọ́ṣúárì ló wà ìgbà tá a máa rí tẹ́jẹ̀ ṣe ń gbọ́ ṣàfùjáde lójú àti mú
èmi lọ sọ fáwọn èèyàn pé máa bọ̀ Dógó tẹrùkún bẹ ní mọ́ṣúárì kò sí ń bẹ̀ ó o wà ní chọ́ọ̀chì àwọn ẹ̀gùn òbí ní bọ̀tì ìgbà tán máa gba fẹ́ǹsì lójú ilé wọlé tán rókù èèyàn wọn ara wọn ò gbé mọ́ bọ̀ pásítọ̀ yẹn wọ́n láti sọ pé why you dey shout bó ṣe wá sọ fún wọn pé kí ló dé tán pariwo ló bí àwọn èèyàn yẹn nínú pé you kill our brother so ló ní why we dey shout ni wọ́n ṣe sọ pé àwọn ò ní gbà wọ́n ní ṣe gbogbo ẹ̀ so èrò ọkàn pásítọ̀ yẹn fóun ti lọ káwọn ọlọ́pàá wá ká máa fi mọ́ rárá gbókù yẹn lọ àwọn ọlọ́pàá yẹn náà sọ pé kò tí ì tó gbogbo ilé ìtàn ṣe ìbísẹ́ sọ pé wọ́n fẹ́ dọ́gbọ́n gbókù yẹn jáde so by the time tó di pé àwọn èèyàn ò lè gbà mọ́ wọn lè bí education làwọn pásítọ̀ yẹn gbà bẹ̀ yẹn sá lọ. nígbà tí wọ́n rògbò Dógó kí làwọn ẹ̀yà ara tí ò sí ń bẹ̀ mọ́. ìgbà táwọn èèyàn tiẹ̀ lọ yẹ̀wò náà ń faraya pé ojú ẹ̀ ò sí ń bẹ̀ pé àárín ò sí ń bẹ̀ because àwa kàn notice pé ẹ̀jẹ̀ ń jáde ní gbogbo ojú ẹ̀ àti nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n níyẹn náà ò sí ń bẹ̀ mọ́. gbogbo nǹkan táwọn family ṣe. àwọn ẹbí Dógó dà. Okay, you are here. Yes, sir. So you say something. Okay, sir. So those are the children for Dogo. Yes. Sorry. How old are you? 13. And you? Hey, sorry. I have nothing much to say. This is Danjuma, Abi. This is Peter. Peter, sorry. Yes, sir. So how old is Dogo to you? Dogo is a brother to me. Okay. I can say he's a brother. Senior brother. Yeah, he really helped me. We help each other. We live in the same compound. When the incident happened around 4 o'clock, they came to our house. They knocked onto my door, directly to my door. They wake me up and called my attention to come outside. When I came outside, I was wearing only boxers because I did not even expect such a thing. I was just wearing a boxer. I came outside, I said, oh, I hope all is well. I see about 5 people wearing white garments. I was wondering what are they doing in our compound at that moment. I asked them, I hope everything is well. I was so scared. I was about to go back into my own room, lock myself inside. They said that I should not panic because of one person I got mine to stand, who is Alex. Okay. He was a neighbor to me before he moved out from the compound. Okay. When I saw the guy, I said, fine, if Alex is here, that means that everything is okay. I can listen to these people. Sure. So when they started explanation, like they are doubting how to tell me what happened. They said that they called Dogo to come and work for them. When they called Dogo, when Dogo was walking, he fell inside, he soaked away. And he died? They didn't tell me that he died at that moment. They said they rushed him to hospital first, but he didn't receive treatment. He gave up. But that's where what they told you? Yeah, that's what they told me. Around 4 o'clock when they came. I said, where is he now? Where is the corpse now? They said they have taken him already to the mortuary. That exactly that same hour we exchanged number with one of the Saleh members, which he told me that he would keep in touch with me whenever necessary. Since then, the only call that comes to me from his own side was asking me if I have Dogo brother's number, any of the Dogo relative number. I said yes. He said I should forward it to him. I forwarded the number immediately that time. So we left. We did not say anything to them. The only thing we said, okay, tomorrow morning we will come. Then we'll see where the corpse is. That's the final thing. I think we were like 4. I, myself, and this my brother here, Matthew, and my neighbor, Tunji. He was here. He left. He just left. Tunji and his wife. All of us come outside to hear what they have to tell us. When we heard about it, we just tried to in the second day, will you follow them to the church to come and confirm maybe whatever they say is truth? On the second day, we gathered all of us. Okay. Normally where we used to sit down, even with Dogo, everybody know where we used to sit down. Wonderful. We gathered there. As we sit down, we started narrating what happened, the kind of information they brought to me. They now asked me that if that's the case, let's go find out how the soccer way, whether the slab broke on him inside the soccer way, or how he jumped, entered the soccer way and get fall. They told us that when we come, they show us a ladder, and the ladder, there's nothing happened to the ladder. They said that the ladder broke with him inside. Even though there is no pitch inside it? There's nothing. There's nothing. There is even the cloth, as we are talking now, the cloth is still on our hand. Now, what do you want from the government? Justice. We need justice. We need justice. Justice. That's what we want. Justice. Justice. That's what we want. Justice. Justice. We need justice. That's what we want. Justice. I am his
blood brother. I need justice for my brother. Not only for Dogo. Not only for Dogo, this should not happen to any other person. This should not happen to any other person. Justice to this community. That's what we want. Please. Justice for Dogo. Justice for this children. Justice for this community. That's exactly what we want. We are looking for a justice for Dogo and for his children, as well as the residents living in this area. We just want to be sure that everybody is safe in this community. We are not fighting for anything, but let the government We need justice. do as much as possible to see that justice has been ensured on this matter. Thank you very much. Thank you. Yes, anytime we want to see Mbawa, Makinde Fasole lórúkọ mi ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárùn gbọdọ̀ gbére. Ọ̀rẹ́ yín lè ṣe rédíò Fresh FM lẹ́kọ̀ọ́ níbi tí a gbé wà yìí lọ́rẹ̀gùn Kẹjà lórí ètò lókè ìpẹ́. Àyànfà yín lórí àwọn ètò tó pọ̀ tẹ́ máa ń pàdé wa. Ẹ̀yin náà ẹ wo orú ohun tó padà ṣẹlẹ̀ yìí. Ẹ rí i pé kọ́mẹ̀ntì àwọn tó ti wo kíní yìí tó mélòó mẹ́ẹ̀. 265,000. 265,000 good. Bẹ́ẹ̀ ṣé ń wo yẹn máa bá a ṣí ẹ̀ tí ó fi débi tó yẹ kó dé. Gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa Sanwó-Olú Jagaban ààrẹ tuntun ní Nàìjíríà bàbá wa Tinubu Ahmed ẹ dákun ẹ bá dìde sọ̀rọ̀ yìí. Ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Èkó, the Commissioner of Police in Lagos State, the Inspector General of Police, the Attorney General of Lagos State. Ẹ dákun torí Ọlọ́run ọba Dogo ní ìsìn ó ti kú o. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Wọ́n wá náà ti gbé Dogo lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n nígbà tí wọ́n máa bu ara ẹ̀ wọ́n rí i pé wọ́n ní òsì àwọn ń bẹ̀ mọ́ kò sí kítú ní òsì bẹ̀ àwọn lójú ẹ̀ wọ́n náà ti yọ ojú ẹ̀ wọ́n ti yọ ahọ́n àti ojú ara ẹ̀ ẹ̀yin náà wò níbi Ọlọ́run ẹ dákun ẹ bá gbé ìgbésẹ̀ tó dáa mo mọ̀ pé pásítọ̀ yìí wòlíì yìí yóò ti wà ní pàǹtí tí mo mọ̀ báyìí mo mọ̀ torí mo mọ̀ pé àwọn ọlọ́pàá àkókò yìí pápá òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń gbìyànjú ẹ dákun torí kọmíṣánná ọlọ́pàá ẹ dákun ẹ bá dìde PPRO, the first PPRO for Nigeria Police Force, CSP Muyiwa Adejobi, CSP Muyiwa Adejobi, the first PPRO, the image maker for Nigeria Police Force in Nigeria, the #1 image maker. Please ẹ bá gbégbèsè sọ̀rọ̀ yìí kí àwọn èèyàn yìí kọ́ lè rí justice. Ẹ ṣeun Fásolé Mákindé ló kọ̀ mí lẹ́kọ̀ọ́ ẹ má bá a ṣí ẹ̀ kẹjọ odò bìtú ẹ̀ kó dé ó dàbọ̀.